Ọmọ pẹ́ wá mọ́ mú ìwà. Ọmọlọ́kẹ́ tẹ́wọ́ bọ̀ pẹ́. Queen ọmọ pẹ́ wá mọ́ mú ìwà. Ọmọlọ́kẹ́ tẹ́wọ́ bọ̀ pẹ́. Àsìkò pẹ́ ṣàlàwà ọmọdé ò tẹ́lágbà ìdílé kọrin ìwọlé kọrin yíyí fún bàbá wa. Ọmọ pẹ́ wá mọ́ mú ìwà. Ọmọdé tẹ́wọ́ bọ̀ pẹ́. Àsìkò pẹ́ ṣàlàwà ọmọdé ò tẹ́lágbà ìdílé kọrin ìwọlé kọrin. Ẹ̀jẹ̀ dájú mọ̀ gbẹ́dá, ọlọ́run gíga tó ń gbé níjà, tó ń gbé bí gíga bàbá. Ọba tó dá wa sí iṣẹ́ Janet ló yẹ wá sí. Ẹ̀yìn lẹ́ẹ̀kan sí ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ bàbá. Èmi bàbá, mo jí bàbá bá. Ọ̀rẹ́ bàbá fún wa, bàbá tó dá wa sí. Mo mọ̀ pé wá mo mú ìwà o. Bàbá lókè tẹ́wọ́ bọ̀ pẹ́. Àsìkò pẹ́ ṣàlàwà ọmọdé ò pẹ́ lágbà. Ìdílé kọrin wọlé kọrin yíyí fún bàbá wa. Báwọn kan ṣe ń sùn lọ́wọ́. Bẹ́ẹ̀ làwọn kan wà lóru. Bẹ́ẹ̀ làwọn kan ṣẹ̀ṣẹ̀ ń jí. Bẹ́ẹ̀ làwọn kan múra àti sùn. Iṣẹ́ Ọlọ́run ọba mi Èdùà náà ni. Gbogbo ẹ̀dá tó bá sùn tó bá jí láyọ̀ àtàláfíà ó yẹ kó fògo fọ́lọ́run ọba mi Elédùmarè. Dídé báyìí náà léwé adé mo tún débi ìṣèmí náà ni. Ọmọ lójú Olódùmarè yín rèé. Èmi náà ni tí mo ń fi ọ̀rọ̀ tí mo fi ń ṣe ìṣítí. Mo wà láyé mo tún wà láyé sẹ́. Ìwòyí ìjẹjọ náà rí tá à ń kíra wa káàbọ̀ sórí ètò. Gbogbo ọba ayérayé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo rẹ̀. Òfurufú fi ṣẹ́ àwọ̀ rẹ̀ hàn. Gbogbo yín ni mo kí pátápátá mi ò lólódì ẹnì kankan. Dáńsáàdì rẹ̀ ìyìn ló yẹ ní rẹ̀ ọpẹ́ ló yẹ. Kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùà àrí ìró àlà ọba mi ajípọ̀jọ́ kúdà ọba àti jẹ́ kó yẹ ní òyíkìyíkì mi ọba Èdùà. Apá ńlá tó sa ayé ró ọgbàmù gbámú ojú ọ̀run ò ṣe é gbámú. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ìwọ la fògo fún lọ́jọ́ tòní. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sánmọ̀ bí ẹni taṣọ. Ìyìn ní fọ́lú ọ̀run. Ọba tó ṣe é sábà. Ọba tó ti ń bẹ káyọ̀ tó bẹ. Òun náà ni ó tún máa bẹ ńgbà tẹ́nìkan kò bá ní sí mọ́. Ṣèbó náà ni. Bẹ́rù bá mọ núrò di dandan kó ṣọpẹ́. A gbọ́dọ̀ yálà ìmoore ẹ̀dá. Bàbá tẹ́wọ́ gbọpẹ́ àwa. Bàbá tẹ́wọ́ gbọpẹ́ wa lónìí o. Ọpẹ́. Ọmọ lójú Olódùmarè yín rèé mo déhùn pé kólókó ó mọ̀rọ̀kùn ò pé kólódò ó mọ̀ yẹn náà o. Àmọ́ kẹ̀kà jẹ́ ń ṣe tòní náà. Ìbà fọ́nà ọba mi Èdùà ọba tó jẹ́ kó ṣeé ṣe. Ọ̀nà mi là kí n sì máa rí ṣe. Ẹni tẹ́ gbọ́tàn ẹni Queen Fúnmi Bello nínú àwo rẹ̀ tó pè ní. Mo mọ́pẹ́ wá. Ọ̀nà mi là kí n sì máa rí ṣe. Jẹ́ kọ́nà mi là kí n sì máa rí ṣe.
gbogbo yín pátápátá ni mo tún kí lọ́jọ́ tèmi. ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ibi kíbi tẹ́bi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé gbogbo yín ni mo kí pátápátá. Adédèjì Nurudeen àwọn lẹ́ni àkọ́kọ́ lórí ètò tòní. Isaac Adégbénró mo kí yín. Tẹ́mi Ọládọ̀tun Adédọjà ẹṣẹ́. Ọpẹ́yẹmí Lasbon ẹ káàbọ̀ sórí ètò. Adédèjì Nurudeen Abdulrasaq Agbe Bashir. Olúṣọlá Òṣìtù káàbọ̀ sórí ètò. Saida Atọ. Olúwatóyìn SA láti Island lọ́hùn ẹ ṣé káàbọ̀ sórí ètò. Moro Magalong Relax. Honorable Alákànbí ó Fọlájú ẹ káàbọ̀ sórí ètò. Ilẹ̀ tó mọ́ mi lónìí aláwùrọ̀ bí o, ojúmọ́ ayọ̀ ire ṣáni kó jẹ́, lànà mi sówó sọ́mọ àtàláfíà. Magalong Relax àbúrò mi àtàtà káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ṣe ń wo ètò bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ètò yìí ẹ máa share sórí wọ́ọ̀lù yín, bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ báyìí nìkan máa share sórí wọ́ọ̀lù yín. Ẹ jẹ́ káwọn tí ò ń láǹfààní láti rò káwọn náà bẹ̀rẹ̀ sí máa ní àǹfààní láti rò látọ̀dọ̀ yín lọ́hùn. Láfíà ìmọ̀lálọ́dé àlọ́ lámìlámì. Oṣù láyọ̀ mo jí láyọ̀ Ọpẹ́yẹmí. Aláṣọ mi nínú ewu ojú òun. Mi ò tójú oògùn lójú kú. Ọ̀pọ̀lájọ́ sùn lánàá tí wọ́n jí sáyé. Ariwo ọ̀pọ̀ ló sọ lọ́dẹ̀dẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lájọ́ sùn tá à jí mọ́. Àwa ará àdúgbò. A kò fi yọ̀ wọ́n ṣùgbọ́n a fi ń gbórúkọ lọ́wọ́ bá mi ètò àga ni. Èmi ò rí bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe. Irú mélòó ni mo rí kí pẹ̀lú àwọn. Mo kí lọ́mọdé mo kí lágbà. Nínú àánú rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń mẹ́sẹ̀jì wá pé ẹ ti ń retí ètò gbogbo yín ni mo kí. Máyọ̀ pẹ̀ lọ. Ẹ má bínú pé pẹ́ díẹ̀ kí n tó dé ilé agodo lónìí. Èrò pẹ̀lẹ́ dá o. Kó lè dá náà là ń ṣe káàkiri. Aláwòrán mi o. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ni mo kí. Kò jẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ni mo kí. Àlàáfíà. Gbogbo ẹ̀yin tí wà ní Europe lọ́hùn mo kí yín pátápátá. Lámìlámì. Ẹ̀yin tẹ́ wà ní UK lọ́hùn mo kí yín. Mélòógún ọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ti ń dúró dètò yìí láti Amẹ́ríkà lọ́hùn gbogbo yín náà ni mo kí. Tí o bá lálàáfíà mo tún mú báńsà. Mo jí lòwúrọ̀ yìí mo kápá ó ṣe é gbé. Mo gbẹ́sẹ̀. Ẹ̀yin tèmi ní Canada lọ́hùn náà mo kí yín pátápátá. Ìkó ṣàlàáfíà mi lágbo ara. Mi ò rókun dìgbàdìgbà lọ sí hospital. Ibi ò lé mi sọ́dẹ̀dẹ̀ jíjí tí mo jí. Yẹ́misí Banjo Karunwi YBK Màmá Ìbejì káàbọ̀ sórí ètò. Àwọn kan jí lówùrọ̀ yìí. Adénìkẹ́ Orímọládé ẹ káàbọ̀ sórí ètò. Láìlè àmọ̀dù, wọ́n ní láìlè àmọ̀dù, mo dúpẹ́ sí. Mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun. Gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa rí mi tàbí láti máa gbọ́ mi gbogbo yín ni mo kí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ sì fi ń gbọ́ mi náà ò ní dìpẹ́ láṣẹ Èdùmàrè. Àfihàn alálọ́dé àlọ́ lámìlámì. Jíjáde mi lówùrọ̀ yìí. Ṣé ẹ mọ̀ pé gbẹ́nàgbẹ́nà kan ò lè gbẹ́ ènìyàn nítorí pé inú lè yàn wá abẹ́ mọ́. Jíjáde mi lówùrọ̀ yìí ẹlẹ́dàá mi. Mo fọwọ́ mi lé lọ́wọ́. Ẹ mọ̀ pé ibi tẹ́ bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀. Ohun tí mo. Tẹ́ bá ti rí dùndún. Fámìlì. Tẹ́ rí omele. Nǹkan tá a fẹ́ ṣe ń bẹ̀ kọjá. Gbàgbó. Má jàgbọ́ náà ni wọ́n máa ń sọ torí ṣẹ̀kẹ̀rẹ̀ bá wọn ròde ìbànújẹ́. Omi. Ìlọ́kọ̀ọ̀kọ̀ tí ó dé sàlẹ̀ odò. Kó má faṣọ àti bàtà mi dá mi mọ̀. Kí má ṣe dùbúlẹ̀ sínú agbára ẹ̀jẹ̀. Kí má wọkọ̀ ìparun sàlámù. Àmì bẹ́ẹ̀ tí ń jáde nílé lónìí ẹ̀ ní dùbúlẹ̀ sínú àgbàrá ẹ̀jẹ̀. Mo bá wọn. Bẹ́ẹ̀ bá ti ń padà sílé náà ẹ̀ ní dùbú sílẹ̀ lọ àgbàrá ẹ̀jẹ̀. Èbùtí ayọ̀. Ẹ̀ ní rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà o. Èbùtí ayọ̀ ní ikọ̀. Ọ̀nà ọba mi ìdù àkómọ̀ fi ṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo wa pátápátá. Ojúmọ́ ayọ̀ ìrẹsà ní kọ́dẹ̀ kò jẹ́. Tẹ́ bá ti ń gbọ̀n wọn ọmọ lójú Olódùmarè lórí ètò tó ń já ketekete kẹ́tí mọ̀ pé gbẹgẹdẹ fẹ́ gbiná. Ojúmọ́ òní mọ́ kọ́wọ́gùn máa ò kọ́. Ojúmọ́ òní mọ́ kí ṣì máa mà là. Ojúmọ́ òní mọ́ kí balùwẹ̀ má gbọ́ rẹ̀. Ojúmọ́ òní. Ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ fẹ́ jáde àṣẹ sì fẹ́ gùn náà ni. Ojúmọ́ bá ti mọ́ ọ̀nà àlà ni. Ọmọ lójú Olódùmarè yín rèé lórí ètò ọ̀rọ̀ ìṣítí náà ni. Ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí. Aṣọ dodo. Kò sẹ́ni tó fọwọ́ kòkó òṣùpá. Ta ló tó fọwọ́ kòkò òṣùpá? Omi pàṣẹ ayọ̀ fún mi.
àṣẹ ìrọ̀rùn ìdùnnú sínú ayé mi má ṣe mí ní bó ṣe lọ má ṣe mí bẹ́ẹ̀ ni Adénìkẹ́ Orímọládé ẹ ṣé. bó ṣe lọ òde bọ̀. ìrọ̀lẹ́ dá lè pa ẹnìkan yìí padà. Mímọ́ o. àwa alẹ́ ó máa dé bá ọmọ aráyé ò ní kọ̀ òun yín àmì àṣẹ pẹ̀lẹ́ Elédùmarè ìyá mi. ṣé ẹ mọ̀ wípé kókókó báyìí náà ni. Ewúrẹ́ mi sọnù èmi ò rí mọ́ o. Ajá mi sọnù ìyẹn ṣe é gbọ́ sétí. Odidi èèyàn sọnù ó burú jáì o. Má jẹ́ gbàgbé sójú ọ̀nà bí èéfín. Kọ́mọ fòkú mi ránṣẹ́ sílẹ̀ láwùrọ̀. ẹ máa ṣàmì àdúrà. Tó sì ní kí n fi kórè ó wá sílé. Tọ̀tún tó sì lẹ́yìn lé fi kórè. ṣé à ń gbọ́ wọn ní tọ̀tún tòsì lẹ́lẹ́ fi ń kéré wọ̀lú. Àpínlẹ̀ ẹlẹ́dàá mi. Kàníyàn mi. agbe tí ń gbére pàdé olókun má gbére pàdé olókun mọ́. Ìrìtàjẹ́ ṣe àlùkò tí ń gbére pàdé ọlọ́sà má gbére pàdé ọlọ́sà mọ́. jẹun. ilé tèmi Olódùmarè ní kẹjìkẹ máa gbé ire wá o. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé. agbe kó mọ gbére owó wá bá yín. Àdàlà àlùkò kó mọ gbére owó wá bá yín. lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlámì. Kí má lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlámì. ká má lọ bí àlọ́ lámilámi. Orí mi kì má lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlámì ọlọ́run. ṣé àmì tí mo máa ń sọ mo nímọ̀ràn mi fún yín ni wípé Mi kì má lálọ́. gbìyànjú láti mú nǹkan gidi kúrò nínú àṣìṣe tàtẹ̀yìnwá. ìyẹn tó ń pè ní bad experience. Àrìnàkórè yálà ni ó bá mi ṣe. Àrìnàkórè yálà ni ó bá mi ṣe. Àrìnàkórè yálà ni. ìgbà mìíràn béèyàn bá ṣe béèrè nǹkan kọ́ ló mátà. béèyàn bá ṣe bẹ̀rẹ̀ nǹkan kọ́ ló mátà. Ọlọ́run bí kò ṣe parí rẹ̀. o. wá ibi kèbẹ ṣe ń gbọ́ mi ẹ share sórí wọ́ọ̀lù yìí Adénìkẹ́ Orímọládé bá mi share sórí wọ́ọ̀lù yìí káwọn tí wọn ní àǹfààní láti rí mi báyìí káwọn náà lè máa rí wò ní wọ́ọ̀lù yìí ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń share kò ní bàjẹ́ fún yín. Lónìí ìlànà mi sálàáfíà. Álímì Ìyábọ̀ ẹ káàbọ̀ sórí ètò àṣẹ Ìdùmarè kọ́lọ̀ máa fún wa ṣe kó máa gbà fún gbogbo wa náà àtẹ̀yìn náà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń share sórí wọ́ọ̀lù yìí kọ́lọ̀ máa fún yín ṣe náà. Ilẹ̀ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ̀ ni. Àrìnàkórè yálà ni ó bá mi ṣe. Kọ́nà mi ṣí kọ́nà mi láàrin máa. Ebi wọn níbẹ̀ mi bá wà ìrètí ń bẹ. Àrìnàkórè yálà ni ó bá mi ṣe. Màláìka tó ń pínlẹ̀ darí. yóò dára báyìí láwọn ọmọ ìgbọ́ lójoojúmọ́. Yálà ni ó bá mi ṣe. Aláàánú aláhàn ṣe dá. iye òkùnkùn dára lọ́jọ́ kan ẹ kú àforítì ẹ kú àfọmọnìyàn ṣe Àkọyà yìí bí yálà ni ó bá mi ṣe. ẹ kú bẹ́ẹ̀ ṣe fẹ́ tó bàjẹ́ tẹ̀ ń bá káàkiri àtijọ́ àti mu náà kò rọrùn Àkọyà yìí bí yálà ni ó bá mi ṣe. ọlọ́ọ̀bá náà ni kò gbé wa ga Ọpẹ́yẹmí last born má dọ̀bí láti ṣẹ́ ẹ̀ sórí wọ́ọ̀lù bẹ́ẹ̀ ṣe ń wò mí kò ní báyìí. Bàbá mi bọ̀. Àkóyá ibi yálà ni ó bá mi ṣe. Máa lọ. ìwọ ọ̀rẹ́ mi ṣe sùúrù Bàbá mi bọ̀. kò sí nǹkan tó lọ títí láyé kò lọ títí náà ni Ni ó bá mi yóò padà wá dára ń kẹyìn náà ni. Sọ́kò jẹ́dẹ́lé ní ìlàyé ọlọ́run. àkóyá ibi yálà ni ó bá ṣìbá sọ̀rọ̀ mọ́rọ̀ báyìí náà ní pélé ń pè ṣáájú Yálà ni ó bá mi ṣe. àtòní mẹ́ni kò tá tànà mánà yálà ni ó bá mi ṣe. Bẹ̀rẹ̀ sí oríire báyìí ni tìrere bẹ̀rẹ̀ sí iṣẹ́ mi má jẹ́. ìrere ò lórí tà ń gbẹ́rù sí Iṣẹ́ mi má jẹ́. oríire ni kó mọ jẹ́ ti yín Mi kò gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi Fèrè sí iṣẹ́ mi, owó pẹ̀tù ṣùgbọ́n káàbọ̀ sórí ètò jẹ́ ṣiṣẹ́ fẹ́ lómi ìfẹ́. iṣẹ́ mi má jẹ́ kókó tó gbàdúrà mi. Bẹ̀rẹ̀ sí iṣẹ́ mi. oríire kó máa jẹ́ ti yín gbogbo kíbi tẹ́ ti láǹfààní láti máa wò gbogbo àgbá ńlá Bẹ̀rẹ̀ sí iṣẹ́ mi má jẹ́ kókó tó gbàdúrà mi. Bẹ̀rẹ̀ sí iṣẹ́ mi má jẹ́ ṣiṣẹ́ fẹ́ lómi jẹ́. Bẹ̀rẹ̀ sí iṣẹ́ mi. Fèrè sí iṣẹ́ mi, fèrè sí iṣẹ́ mi, má jẹ́ ṣiṣẹ́ ọlọ́ọ̀bá mi kó fèrè síṣẹ́ tèmi náà kó fèrè síṣẹ́ gbogbo yín kó tó gbàdúrà mi. ó yá jẹ́ kí n tún sáré ṣe báyìí ná ẹ jẹ́ ń fún yín lélẹ̀ iná lórí ètò yìí náà ni a ṣì wà. Àkìtìtàn Elédùmarè ọba gbogbogbò àkìtìtàn Elédùmarè ọba gbogbogbò. Ọlọ́run òtítọ́. Ọlọ́run òtítọ́. Ọlọ́run fájì la wà lórí ètò ọ̀rọ̀ ìṣítí náà ni
ṣé mọ̀ wípé abala àkọ́kọ́ lórí ètò ká kọ́kọ́ gbọ́ orin lóríṣiríṣi ká ṣe fàájì kó tó di pé mo tó wá ju ọ̀rọ̀ ìṣítí tòní sátẹ́gùn. gbogbo ohun tó bá wù yín nílé ayé yín kọ́nà ọba àmì ìjọ àkómáṣá ìṣe fún yín àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí náà owó lẹ fẹ́ ọkọ̀ tuntun lẹ fẹ́ ọmọ tuntun lẹ fẹ́ ọmọ alálùbáríkà àlàáfíà lẹ fẹ́ ni ẹ̀mí gígùn àìkú baálẹ̀ ọ̀rọ̀ kọ́nà ọba àmì ìjọ àkómáṣá ìjogún rẹ̀ fún yín. Fẹ́mi Sọ́là ni mò ń jù lórí afẹ́fẹ́. olóore ọ̀fẹ́ ńlá. Aago 7:00 kọjá ìṣẹ́jú 8 ìyẹn lọ́dọ̀ tèmi ní. kọ́lá ọba mi ìjọ àkójẹ́ ń bẹ́gbẹ́ pé kí n bá wọn náwó bí tán ti ń náwó àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ mi ẹ ṣàmì torí ọlọ́run ọba. ohun tó ń domi lọ́kàn tó mọ́kàn mi dàrú mo gbé dọ́dọ̀ Jésù lógún bá ṣe ń wọlé aláàánú ènìyàn afúnimásìrègùn afúnni nífìlà tó. ọlọ́run ọba mi láláàánú ọba fúnni má ṣèrègùn. ta olóore ọ̀fẹ́ ńlá ọlọ́run òtítọ́. bàbá lólóore ọ̀fẹ́. ọlọ́run ọba mi ìdò àlọ́ba tí ń fúnni tí kì í béèrè rìfọ́ǹdì. gbogbo nǹkan tọ́rọ̀ ọba mi ìdò àbá fúnni lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni báyìí bá fúnni ní fìlà àwọn àfìgbòdìdì orí lọ́wọ́ ẹni. ọlọ́run ọba mi ìdò à òun lọ́ba tí ìṣòro tí ìbéèrè ọpẹ́ bó bá wù kó o fún bó bá sì wù náà kó o mọ̀ fún. àmọ́ ẹ̀rọ ti wípé mọ́mọdé bá dúpẹ́ orí àná dandan kó rí mi ìgbà. Robert Ọmọ́táyọ̀ Martins ẹ ṣé káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ ètò lọ́rọ̀ ìṣítí ṣáà ń gbádùn mi dáadáa níbi tí mo ti ń jù sí yín lọ. bọ̀yá má gbàgbé láti ṣe ẹ̀sìn wọ̀lú yẹn jẹ́ kí àwọn èèyàn tó fẹ́ gbádùn ẹ̀ náà káwọn náà lè rí gbádùn. yọba tọmọ ọlọmọ jẹ oore ọ̀fẹ́ Jésù yóò pẹ́ ní. Fẹ́mi Orun Sọ́là ni mò ń lò lọ́wọ́ nínú àwo rẹ̀ tó pè ní Grace orí ọ̀fẹ́. ó jagun ogun ṣetán ló jẹ́ kí n mọ̀ pé wá fún oore ọ̀fẹ́ tó ga ó jẹ́ kí n rọ́pẹ́ dá ó jẹ́ kí n rí jójó Jésù wá. ọ̀rọ̀ táwa bá sọ èdè tá a bá pè Ọlọ́run ọba àmì ìdùà ló fi sí wa lẹ́nu ni. ṣé ẹ mọ̀ tí mo máa ń sọ lórí ètò ìwé bá ṣèyàn ni a ti gbà lọ́wọ́ wa tipẹ́ tipẹ́. oore ọ̀fẹ́ ńlá èyí tí Jésù fún mi oore ọ̀fẹ́ ńlá oore ọ̀fẹ́ ńlá tí Jésù fi dé mi. ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ ètò lọ́rọ̀ ìṣítí. mo fẹ́ mo lè rọwọ́ pẹ̀lú ọmọ yín ọmọ lójú Olódùmarè náà ni ọmọ wọn níjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ òbẹ̀mẹ́lẹ́ ní àtẹ́kọ̀ mẹ́lẹ́ ní ìpínlẹ̀ ẹ mọ̀ jẹ́ ń kìtà. àánú ṣá ni mo rí gbà ọ̀pọ̀ ìlara ni mo fèsì ohun tó ṣe ojú mi. kí ni mo fẹ́ ká sáré bára wa sọ lórí ètò tèdè. sókè ó yẹ kó dúró. kí ni nǹkan tí mo mú wá fún yín pé. Jésù mo wá dúpẹ́ Jésù mo mọ́pẹ́ wá fóore ìfẹ́ ńlá àánú rẹ̀ tí kò lópin tó mú mi dúró wá lójú wa. kí n tó kán lójú ọ̀gbagadì ètò tòní. ọ̀tá mi mo dúpẹ́ oore ọ̀fẹ́ ni mo ní tí mo fi. ṣé ẹ mọ̀ wípé. ọ̀fẹ́ ni mo ní tí mo fi wà dùn mí. Robert Ọmọ́táyọ̀ Martins ẹ gbé sójú wọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń láìkí rẹ̀ náà bẹ́ẹ̀. Ọlọ́run bá mi ìdùà yóò nífẹ̀ẹ́ gbogbo wa pátápátá. oore ọ̀fẹ́ ńlá tí Jésù fi dé mi. títí ayé máa yí Jésù oore tí kò lábà wọn. ọba tó gbé mi sókè òun ló wà mí. ọ̀nà tí
ọ̀tá rògbòdì. kí ni mo mú wá sórí ètò tòní kí ni mo ní ká fi ṣíra wa létí ọ̀rọ̀ kékeré náà ni ta ló wá fẹ́. àmọ́ bó bá dénú ọmọlúàbí ni á dodidi ṣé ẹ mọ̀ pé ọjọ́ mẹ́jọ ò lè dé báyìí ká mọ̀ rí nǹkan sọ. ìgbádùn tí náà làwa fi ń ṣiṣẹ́ ṣe kọ́nà ọba àmì ìdùn àkófiṣẹ́yìn gbogbo wa náà ni. pípa àwọn eléré ńlá tó ṣe ò lọ́jọ́ sí. Adédayọ̀ Bẹ́kì ẹ káàbọ̀ sórí ètò. tọ́ta lè ṣe orí ọ̀fẹ́ ni mo ní tí mo fi wà lórí. orí ọ̀fẹ́ ni mo ní tí mo fi wà lórí. orí ọ̀fẹ́. tó kí ni mo pe àkórí ọ̀rọ̀ ìṣítí tòní kí ni mo fẹ́ ká bára wa sọ kí ni mo fẹ́ ká fi ṣe ara wa létí lórí ètò yìí lónìí. ẹ wá nǹkan fìdílé àbí kẹ wá dé fi nǹkan lé kájọ gbádùn ètò yìí. ẹ má kàn ju ẹ̀yẹn ṣáà fún mi níṣẹ́jú bẹ́lẹ́ ń já. wálé Tolúlọpẹ́ Fáṣẹ̀hùn Ọláfimíhàn ẹ káàbọ̀ sórí ètò. kájọ kọrin kájọ fi Èdùmàrè oníṣẹ́ lábá kájọ kọrin olùgbàlà oníṣàlà ọba tó gbà mí là ọba tó wò mí sọ ọba tó gbé mi sókè tó pẹ́. tó ẹ̀já kan lójú ọ̀gbagadè ètò tòní kí ni mo mú wá tí mo ní mo fẹ́ sọ. Ọlọ́run bá mi ìdùn àkógbàkóso náà lọ́jọ́ tèmi. tó àkórí ọ̀rọ̀ ìṣítí tòní ni mo pè ní ìbọ̀wọ̀ fúnra ẹni bíbọ̀wọ̀ fúnra ẹni èyí tí eléèbó a mọ̀ pé ní respect. Respect my brothers, mo kí yín o. Respect my sisters, again. Respect my parents, mo kí yín. Respect to the elders, again. àkórí ètò tìní náà ni mo pè ní respect. àkórí ọ̀rọ̀ ìṣítí tòní ni ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ gbádùn rẹ̀. bíbọ̀wọ̀ fún ara ẹni báwo ni a ṣe lè bọ̀wọ̀ fún ara wa fífi ara wa sí ipò ọ̀wọ̀. tó kí ni kí n fi ṣe àpèjúwe bíbọ̀wọ̀ fún ara ẹni. kí ni bíbọ̀wọ̀ fún ara ẹni jẹ́? ẹ jẹ́ kájọ fi ojú sàákún wò nǹkan tí à ń pè ní bíbọ̀wọ̀ fún ara ẹni. a lè ṣe àpèjúwe ìbọ̀wọ̀ fún ara ẹni gẹ́gẹ́ bí àpọ́nlé tí à ń fún ẹni tó bá ṣe pàtàkì tàbí ohun tó bá ṣe pàtàkì sí wa láwùjọ. bíbọ̀wọ̀ fún ara ẹni jẹ́ ohun tí a fi ń ṣe àgbéyẹ̀wò ènìyàn láwùjọ lóríṣiríṣi ọ̀nà. Alani Adé Olúyọ̀mádé ìmùlẹ̀ tọmọ lójú kan ṣoṣo láti Philippines lọ́hùn. owó baba Tommy ọlá baba Tẹ́sì kò ní bàjẹ́ fún ẹ bàbá mi. àwa la lórin àwa la níjó àwa la ní. ara àwọn tó yẹ kán ti sùn ní Manila lọ́hùn tí wọ́n sùn ṣùgbọ́n wọ́n torí pé à ń láti gbé tọmọ lójú iná wọn dànù mójú kò ní bàjẹ́ fún yín. a ṣe é ṣe. ẹ̀bẹ̀ labayé kẹ́yọ́nù sí wa. tó mo ní bíbọ̀wọ̀ fún ara ẹni jẹ́ ohun tí a fi ń ṣe àgbéyẹ̀wò ènìyàn láwùjọ lóríṣiríṣi ọ̀nà. ó tún lè ṣe àkójọpọ̀ ohun tí ẹni náà ń ṣe pẹ̀lú ayé rẹ̀. bíbọ̀wọ̀ fúnra ẹni náà sì lè ṣe àgbéyẹ̀wò bí wọ́n ṣe ń ṣe sí ọ láwùjọ tàbí ìhùwàsí àwọn ẹlòmíràn sí ọ. bóyá wọ́n jẹ́ olóòótọ́ ni tàbí wọ́n ń ṣe nǹkan rere bákan náà ní títóbi tàbí ní kékeré sí àwọn ènìyàn láwùjọ. ojúbọjú òṣùpá ń bọ̀. kí n má fa ọ̀rọ̀ gùn kí n má bọ́pọ̀ lọ́lé olóró. bíbọ̀wọ̀ fún ara ẹni jẹ́ nǹkan rere tí a lè rí tọ́ka sí. báwo. bí ènìyàn ṣe ń gbé ìgbésí ayé rẹ̀. àwọn nǹkan mẹ́ta kan wà tí mo fẹ́ kásáré yànnàná rẹ̀ lórí ètò tòní.
ó ń rọ̀jò ọba kọrin ló ń rọ̀jò ẹni bá láyà ẹ̀pin kó káyọ̀. kí ni àwọn nǹkan mẹ́ta tí mo fẹ́ ká sáré yànnàná rẹ̀ lórí ètò yìí? torójú àgbà mi la dé. kí ni àwọn nǹkan mẹ́ta tí mo fẹ́ ká sáré mọ̀? àwọn nǹkan mẹ́ta tí bíbọ̀wọ̀ fún ara ẹni pín sí. ó yá ọsì gbangba kó tó fi tẹ́tí gbọ́ mi bẹ̀lẹ̀ jẹ́. wálé ló ń bọ̀. kí ni nǹkan àkọ́kọ́? ó dààmú òṣùpá fífi ara ẹni sí ipò ọ̀wọ̀, ló ń pè é lẹ́ẹ̀kọ́. èyí tí a lè pè ní bíbọ̀wọ̀ fún ara ẹni. bíbọ̀wọ̀ fún ara rẹ gangan, bí a máa fi jó ṣeré. ìyẹn túmọ̀ sí pé o fi ara rẹ sí ipò ọ̀wọ̀. ladies and gents ẹjọ́. kí ni nǹkan kejì? nǹkan kejì ni wípé brother sister. ìbọ̀wọ̀ fún àwọn ènìyàn láwùjọ, ọ̀wọ̀ tí o fi fún àwọn èèyàn láwùjọ, ọ̀wọ̀ tí ìwọ gangan fúnra rẹ tí o fi fún ẹlòmíràn, mọ̀mí ó yà òun ni nǹkan kejì. kí ni nǹkan kẹta tí mo fẹ́ ká yẹ̀wò? ló ń dùn ó. òun náà ni ọ̀wọ̀ tí àwọn ènìyàn fi fún ọ má ṣàjìyà lẹ́ ń gbọ́. tàbí láàárín àwùjọ, ọ̀fẹ́ bá bí àwọn ènìyàn ṣe lè bọ̀wọ̀ fún ọ sí. àkọ́kọ́ ni mo pè ní ọ̀wọ̀ tí ìwọ gangan fúnra rẹ tó fúnra rẹ, fífi ara rẹ sí ipò ọ̀wọ̀. ladies and gents ẹjọ́. èkejì ni mo pè ní pé ìbọ̀wọ̀ fún àwọn ènìyàn láwùjọ. fújì lárinrin ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà á. mọ́kí. ìkẹta respect my sister. òun ni mo pè ní ọ̀wọ̀ tí àwọn ènìyàn fi fún ọ. alájà Sèídà Òyìnlọ́lá Àjàrà láti Ghana lọ́hùn ó tójọ́ mẹ́ta káàbọ̀ sórí ètò. respect to the elder. ṣé ẹ ti ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù yìí? mo bọ́lá lẹ́tọ̀ ló lọ pé Fáṣọlá fi mìíràn ẹ ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù yìí kí n máa rí i. tó bí mo ṣe ń sọ lọ mo ní bíbọ̀wọ̀ fún ara ẹni ṣe pàtàkì láwùjọ nítorí pé bó o bá ṣe gbé ara rẹ náà ni wọ́n ṣe bá o gbé. Yorùbá bọ̀ wọ́n ní bí onígbà bá ṣe pé gbá rẹ̀ náà ni wọ́n ṣe bá a pè. ọ̀wọ̀ tó bá fúnra rẹ láwùjọ náà ni wọ́n fi fún ọ. tí ìwọ alára kò bá bọ̀wọ̀ fún ara rẹ yóò ṣòro fún ẹlòmíràn láti bọ̀wọ̀ fún ọ, yóò sì ṣòro fún ọ gan láti bọ̀wọ̀ fún ẹlòmíràn. nítorí ìdí èyí ìwọ gangan ní láti kọ́kọ́ fi ara rẹ sí ipò ọ̀wọ̀. mọ́kí. ìyẹn ni wípé ó bọ̀wọ̀ fúnra rẹ. ìjẹ́ àmọ́ wípé ká bọ̀wọ̀ fúnra ẹni kìí ṣe nípa pé ti ọjọ́ orí nìkan, respect my brother. kìí ṣe ni pé mo jù ọ́ lọ mo jù ọ́ lọ, èyí tó ń dá wàhálà sílẹ̀ nílé ayé. oríṣiríṣi ọ̀nà la lè gbà bọ̀wọ̀ fúnra wa. àwa la lórí kò dìgbà tá a bá tó pera wa ní bọ̀dá, lánìlò tá a pera wa ní àǹtí, láti tá lè a pera wa lẹ́gbọ̀n, ń gbọ́ wa. àbí tá a pera wa lábúrò ká tó bọ̀wọ̀ fúnra wa. ẹ̀bẹ̀ labayé kẹ́ yọ́nú sí wa. àwọn nǹkan wo ló lè ṣe láti fi ara rẹ sí ipò ọ̀wọ̀ kẹ́ yọ́nú sí wa. tí a yóò sì fi bọ̀wọ̀ fún ọ? respect my baby. ẹ mú gègé àti tákàdá kẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ sílẹ̀. respect to the elder. nǹkan àkọ́kọ́ mo ní kí wọ́n gangan kó jẹ́ olóòótọ́ ènìyàn, jẹ́ olódodo. tó o bá jẹ́ olótìtọ́ ènìyàn sí ara rẹ, jẹ́ olódodo sí ara rẹ, kí o sì jẹ́ olódodo sí àwọn tó kù. ayé a máa fẹ́ràn olódodo ènìyàn. lóòótọ́ òtítọ́ korò, àmọ́ ó sàn ká sọ òtítọ́ ká kú ju pé ká parọ́ ká wà láàyè lọ. nǹkan àkọ́kọ́ ni mo tún ní jẹ́ olótìtọ́ sí ara rẹ. bójúbójú ẹ̀ṣẹ̀ wọn ní àwọ̀ ló mà tẹ́, oṣù ìwọ̀n ara rẹ̀ ló mọ̀, ó respect ara rẹ̀ náà ni. ṣíṣíṣíṣí kí ni nǹkan kejì? bá mú wá. ṣe ń fọkàn bá mi wọ̀. jẹ́ ẹni tó káràmásìkí ẹ̀kọ́, ka ọgbọ́n kó o sì ka òye. oríṣiríṣi ọ̀nà náà la lè gbà kẹ́kọ̀ọ́. ẹni bá láyà ẹ̀pin kó káyọ̀. nítorí pé bó o bá kẹ́kọ̀ọ́ torójú àgbà ó di ẹni tó ní ìmọ̀ gidi. ó
Àyìnkẹ́ ọba ni ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ṣe ń káàbọ̀ sórí ètò tí mò ń kí yín káàbọ̀ náà nìkẹ́ mọ́ ṣẹ́ ẹ̀ sórí wọ́ọ̀lù yín káwọn èèyàn kí wọ́n lè rí i. Ẹ dákun mi ò tí ì ṣe ojú òpó lẹ̀ tí n bá ṣe ojú òpó lẹ̀ pè sórí ètò. Hello, ta ló ń pè ìbúlẹ̀ tí ń sọ̀rọ̀? Alhaji Ibrahim Olúwaṣeyì láti ìbúlẹ̀ tí ń pè wá. Láti Qatar láti ń pè yín. Láti Qatar. Ṣé ń gbádùn ètò wa? À ń gbádùn ètò yín gidi gan náà nítorí ẹ̀ náà ló jẹ́ ká tún pè yín ká ní kẹ́ tẹ̀síwájú lórí ẹ̀. Kò ní bàjẹ́ fún yín bàbá mi. Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe. Ẹ ṣé sà, ẹ ṣé adúpẹ́ sà. Ó ti ń yẹ yín, Ọlọ́run á jẹ́ kó máa yẹ yín, Ọlọ́run á tún ètò yìí Ọlọ́run á túbọ̀ gbéga jù báyìí lọ. Àṣẹ Ìdùmarè, àṣẹ Ìdùmarè. Ẹ ṣeun púpọ̀ àwa ń gbádùn yín gidi. Ẹ ṣé bàbá mi, kò ní bàjẹ́ fún yín, ẹ ṣé. Yọ́mísí ó yá o. Dádì àmọ́ mi ó yá o. Tó bí mo ṣe ń sọ lọ, mo ní jẹ́ ẹni tó káràmásìkí ẹ̀kọ́, ka ọgbọ́n, ka òye, lóríṣiríṣi ọ̀nà náà la sì lè gbà kẹ́kọ̀ọ́ náà. Èyí ò ní ọ̀nà kejì tí a lè gbà. Ọ̀nà kẹta, mo ní jẹ́ olóye nínú ètò ìṣúná rẹ̀, má sì jẹ́ onínàkúnà, àbẹ́mọ̀. Mo ní ká mọ àwọn nǹkan tí ẹ ó máa ná owó lé lórí pé tó pèrò nínú ètò ìṣúná yín. Respect my parents, mo kí yín. Nípa èyí lẹ́ ò fi dẹni ọ̀wọ̀ láwùjọ. Mímọ̀ ojúṣe rẹ jẹ́ nǹkan pàtàkì láti di olómìnira. Kí ni nǹkan kẹrin lórí ètò yìí tí mò ń bá lọ? Mo ní bẹ́ẹ̀ ṣe lè di ẹni ọ̀wọ̀ tẹ́lẹ̀ fira yín sípò ọ̀wọ̀. Ẹ kọ́ láti jẹ́ olùgbọ́ ọ̀rọ̀. Ẹlòmíì kìí fẹ́ kẹ́nìkejì ó sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni ò tiẹ̀ gbọ́ táyà nílé. Ọ̀pọ̀lọpọ̀ aya náà ni ò tiẹ̀ kìí fẹ́ kí ọkọ rẹ̀ sọ. Àmọ́ jẹ́ olùgbọ́ ọ̀rọ̀. Nítorí bó bá jẹ́ olùgbọ́rọ̀ ó jẹ́ olùsọ̀rọ̀. Kọ́láwọlé Thomas ẹ káàbọ̀ sórí ètò. Ṣọlá Abíọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Tọ́pẹ́ Babájídé ẹ káàbọ̀. Ọ̀rọ̀ tí mò ń bá lọ lọ́wọ́, àkórí ọ̀rọ̀ ìṣítí tòní ni mo pè ní bíbọ̀wọ̀ fúnra ẹni. Mo wá ń sọ mo ní àwọn ọ̀nà wo ni a lè gbà tí a fi lè dẹni tí wọ́n bọ̀wọ̀ fún láwùjọ. Àwọn ọ̀nà wo ni a lè gbà tí àwọn èèyàn fi lè bọ̀wọ̀ fún wa. Láti Nàìjà lẹ́tí ń bọ̀ wá. Mo ń sọ àkọ́kọ́ lọ́wọ́, òun náà ni mo ń sọ tí mo ní ìwọ gangan fúnra rẹ fira rẹ sípò ọ̀wọ̀. Ṣóǹdé Sami Talks ẹ káàbọ̀, ẹ ṣé mo dúpẹ́. Adijat Alimi Fakun Mojú ẹ káàbọ̀, ẹ ṣé mo dúpẹ́. Tó nǹkan tí mò ń sọ lọ, mo ní kíkọ́ láti máa gba ojúṣe ara ẹni fún ìtọ́sọ́nà tàbí ìṣàkóso jẹ́ ohun pàtàkì náà tí a lè fi ara ẹni sí ipò ọ̀wọ̀. Kíkọ́ láti máa gba ojúṣe ara ẹni fún ìtọ́sọ́nà tàbí ìṣàkóso òun náà jẹ́ ohun pàtàkì tí a lè fi ara ẹni sí ipò ọ̀wọ̀. Ohun kẹfà lórí ètò tí màá sọ òun náà ni wípé kíkọ́ láti máa tọrọ àforíjì nígbà tó bá yẹ. Ìyẹn ni wípé I'm sorry. I'm sorry ò sí nínú ábọ̀mù ẹlòmíì. Yálà ó jẹ̀bi ni tàbí ó jàre, kìí ṣe nǹkan tó lẹ̀ mọ́yàn lára.
ọ̀rọ̀ kékeré yẹn tó jẹ́ I'm sorry táwọn eléèbó pín ní I'm sorry rọ̀jò ọba kọrin. títọrọ àforíjì ó ṣe pàtàkì. Ìbáláyà ẹ̀pin kó káyọ̀. Torójú àgbà mi ládé. nǹkan mìíràn tí a tún lè gbéyẹ̀wò lára bí ènìyàn ṣe lè fi ara rẹ̀ sí ipò ọ̀wọ̀ Sí gbangba òun ni ó dàmọ̀ wálé ló ń bọ̀. kíkọ́ láti mọ orú ọ̀rẹ́ tí yóò máa bá ọ rìn àbí tí yóò máa bá rìn. Ó dàmọ̀ òṣùpá ló ń ọ̀rẹ́ náà ṣe pàtàkì. gbogbo ló ń gbé lẹ̀. òwe Yorùbá kan ní Ṣeré ya fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n lè sọrú ẹni tó jẹ́. bóyá máa fi jó ṣeré ya bọ́ síta. àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ wípé Sáńjẹ̀ tẹ́ bẹ́ẹ̀ bá bá wọn rìn wọ́n lè kóríire ràn yàn. àwọn ọ̀rẹ́ kan náà sì wà tó jẹ́ pé bó bá bá wọn rìn tàṣóyà wọ́n lè kó dàkejì náà wọ́n lè kó o báyàn. yọ mí. àmọ́ ọ̀rẹ́ tí ó ṣe wá láǹfààní náà ni kẹjẹ́ ká máa bára wa ṣe. Dádì àmọ́ mi ó yá o. ìyẹn ló jẹ́ kí n sọ wípé mọ orú ọ̀rẹ́ tí ìwọ ó mọ̀ bá rìn Ó nítorí o lè ṣe àpèjúwe orú èèyàn tí ìwọ gangan yóò jẹ́ fúnra rẹ̀. ó lè ṣàwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọn kì í fún lọ́wọ́ láwùjọ. ó lè ṣàwọn ọ̀rẹ́ tó jẹ́ pé Déwálé Ayùbá àwọn náà ò mọ bó ṣe rí láwùjọ. Baby Sáńjẹ̀ tẹ́jọ́. Àníjó fújì lárinrin. màá ṣe ojú òpó lẹ̀ láìpẹ́ kí n sọ nǹkan tẹ́ fẹ́ bá wa dá sí lórí ètò yìí náà ni àwọn kan ti ń tẹ̀mí láago wọlé wọ́n ti ń sọ wípé kí n ṣe ojú òpó lẹ̀ pé káwọn dá sétò náà kò sí wàhálà ẹ fún mi ní. hello níbo lẹ ti ń sọ̀rọ̀. hello. Hello, ẹ kú ètò bàbá o. hello ẹ káàsán bó lẹ ti ń sọ̀rọ̀. Láti orílẹ̀ kàtà. ṣàlàáfíà ni Yínká Fádáhùn sí. kí lorúkọ yín. Yínká Fádáhùn sí. Yínká Fádáhùn sí ṣé ń gbádùn ètò wa. Gbàngbádùn bàbá gbàdùn ẹ̀ kétékété. kò ní bàjẹ́ ẹ ṣeun adúpẹ́. Àmì ẹ kú ètò. ìfẹ́ tẹ ní sí wa ọlọ́ọ̀ba náà ọlọ́ọ̀ba ò ní bàjẹ́. Ọlọ́run ní po náà lẹ́nu yín o. ó dàbọ̀ ẹ ṣe. tó mo sọ mọ́ nítorí ìdí èyí bó o bá fẹ́ fi ara rẹ sípò ọ̀wọ̀ o ní láti yẹra fún àwọn ọ̀rẹ́ tí kò lè ṣe ọ́ ní àǹfààní kankan. nǹkan tí màá tún sọ pé níní àfojúsùn pàtàkì àti Respect my brothers, mo kí yín o. àti ètò bí o ṣe lè ní àṣeyọrí. ní àfojúsùn èyí tí eléèbó pè ní focus Àwọn lánijó, kí o sì ṣe ètò bí o ṣe lè ní àwọn lálérè. àṣeyọrí lórí rẹ̀. Ẹja lẹ́tí ń gbọ́ wa all over the world wọ́n ń jójó wa. gbogbo àfojúsùn tó o bá ní Yọ́nú sí wa o. tó o sì ṣe àṣeyọrí lórí rẹ̀ Ẹ̀bẹ̀ labayé kẹ́yọ́nú. ni ó fún ọ ní okun àti ìpèníjà sí i nítorí bó o ṣe ní àṣeyọrí nínú àfojúsùn rẹ náà bẹ́ẹ̀ náà ni ìdàgbàsókè ń bá ọ nínú fífi ara rẹ sí ipò ọ̀wọ̀. ó tọ́ di pé mo ṣí ojú òpó lẹ̀ ohun kan tí ó kẹ́yìn tí màá tún mẹ́nu bà torí ọjọ́ ń lọ ọjọ́ ń rebi àná oòrùn rebi àtiwọ̀ ẹ jẹ́ kí n sáré yànnàná ilé yìí náà bó bá dọjọ́ mẹ́jọ lọ́dọ̀ Ọlọ́run á mọ̀ tẹ̀síwájú lórí àwọn àkòrí eléyìí tó tún kù ṣé ẹ mọ̀ pé nǹkan mẹ́ta ni mo yànnàná fún yín àkọ́kọ́ ni mo pè ní fífún ara ẹni ní ọ̀wọ̀ fúnra rẹ̀ èkejì ni mo ní bí wọ́n gangan ṣe lè fún àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀kẹta ni mo pè ní bí àwọn ènìyàn ṣe lè fún ìwọ gangan lọ́wọ́ àmọ́ èyí tí mo rí sọ torí àkókò wa ni wípé ọ̀nà tí ìwọ gangan lè gbà tí o fi lè fún ara rẹ̀ lọ́wọ́ ohun kan tó jẹ́ ìkẹyìn tí màá sọ lórí rẹ̀ kí n tó mọ dádúrà lórí ètò yìí òun ni wípé níní òye pàtàkì nínú ìwàsí tàbí ìwà rere láwùjọ bí ìwà rẹ bá dáa láwùjọ àwọn èèyàn yóò fi ọwọ́ tiẹ̀ wọ̀ ọ́ tó o bá níwà rere tàbí ìṣàkóso nípa ara rẹ.
yóò mú ọ di ẹni tí ó jẹ́ wípé àwọn èèyàn yóò máa bọ̀wọ̀ fún láwùjọ. Ìwà rere ló yọ ọmọlúàbí. Káwí bẹ́ẹ̀ ká sọ bẹ́ẹ̀, òun náà ni ìyọ ọmọlúàbí. Gbogbo ìlérí tó o bá ṣe pátápátá, bó o bá mo ṣe ayé ó bọ̀wọ̀ fún ọ. Gbogbo àwọn tó ti promise, bó o bá mo ṣe ayé ó bọ̀wọ̀ fún ọ. Tó o máa sáré sí ojú ògbó lẹ̀, kí ni mo fẹ́ kẹ́ ẹ dá sí, òun ni wípé ọ̀nà wo lẹ́yìn náà mọ̀ tí a fi lè bọ̀wọ̀ fúnra ẹni. Ó yẹ pè mí sórí ẹ̀rọ yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ní nẹ́tíwọ̀kì tó dára, tí a lè pè sórí WhatsApp +234 8159 101 773. Òun náà lẹ́ ń wò ní òun náà lẹ́ ń wò lórí ètò yẹ pé wọlé sórí rẹ̀ láti dá sítò. Ọ̀nà wo lẹ́mọ̀ tí a fi lè fún ara wa lọ́wọ́? Ọ̀nà wo lèèyàn gangan fúnra rẹ̀ fi lè bọ̀wọ̀ fún ara rẹ̀? Àwọn nǹkan pàtàkì wo lèèyàn lè ṣe tó fi jẹ́ wípé ó lè di ẹni tí wọ́n ń bọ̀wọ̀ fún láwùjọ? Mo ṣí ojú òpó lẹ̀ fún yín. Respect my parents. Mo kí yín. Respect to the elders. A kí yín. Respect my sisters. A kí yín. Tó ẹ jẹ́ n sáré ṣe báyìí ná. Adéwálé Àyùbá lè gbọ́ yẹn nínú àwòrán tí wọ́n pè ní respect to the people, bíbọ̀wọ̀ fún àwọn ènìyàn. Tó mo fẹ́ gbélé wọlé náà. Ṣé àmọ̀ tó fàájì náà làwà? Abala ọ̀rọ̀ ìṣítí tèmi nìyẹn tí mo ní fún yín. Ẹ fi sọ́wọ́ sí yín kẹ́ mọ́ bá a fi jẹun. Ẹ fi sọ́wọ́ àlàáfíà kẹ́ mọ́ bá a fi jẹun. Ọlọ́run ti gbà fún mi o, Ọlọ́run ti gbà fún mi o, Ọlọ́run ti gbà fún mi o, Ọlọ́run ti gbà fún mi o. Lówùúrọ̀ àtọkọ ni mo délé ní mo bólúwa sọ̀rọ̀, mo bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀, ní gẹ́lẹ́gẹ́lẹ́, mo ní bọ́rọ̀ ní ayé mi ṣe lọ yìí o, èmi tó. Ọ̀rọ̀ ìṣítí tèmi náà lẹ́gbọ́n yẹn. Ká tún padà ságbo fàájì. Mo jẹ bí èkúté. Ẹbẹ̀ ìdòsùnmú lélẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Mega 99. Owó ẹlẹ́gbẹ́ àwọn ọmọ mi, ìyẹn wá ní wàhálà o, àti jẹun o, ìyẹn wá kán pa o. Olúwa bojú wọlé, ó gbàròyé mi, ó gbóhùn ẹkún mi, ó ṣàánú mi. Ọlọ́ọ̀bá mi ti gbà fún wa náà ní gbogbo wa pátápátá. Òun ti gbà fún ẹ o. Ọlọ́run ti gbà fún mi o, Ọlọ́run ti gbà fún mi o, Ọlọ́run ti gbà fún mi o, Ọlọ́run ti gbà fún mi o. Mega 99 lẹ́ ń gbọ́ yẹn. Ọlọ́ọ̀bá mi ìjọ àkó gbà fún gbogbo wa náà. Torí ẹni tó o bá gbà fún, ìyẹn ti dolóríire. Àkànmú Nathaniel káàbọ̀ sórí ètò. Ọlọ́run ti gbà fún mi o, Ọlọ́run ti gbà. Ẹni tọ́lọ́ọ̀bá mi ìjọ á bá gbà fún. Àṣetì kan ò sí lọ́rọ̀ tiẹ̀. Olóhùn alálẹ̀ fún mi, òun akọ́lé rí, á fi mí látọ̀ balẹ̀.
Adérónkẹ́ Zùlé àti Abdulsalam. Àlàáfíà ló fún ọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Àbìmí lọ́kàn balẹ̀, àbúmi ní mọ̀jọ́. Bí ẹ bá fẹ́ pè wá sórí ètò ẹ lè sáré pè náà kó tó di pé a kúrò lórí ètò yìí. Òun náà ló wà lójú wọ́ọ̀lù wa tẹ̀ ń wò yẹn +234. Bí ẹ bá láǹfààní láti lo WhatsApp níbi tẹ́ ẹ bá wà lọ́hùn. Ṣé wá rí wípé oore ni bàbá, oore ni bàbá. Lálálálálálá. Hello. Hello, àwọn àpètò Ẹ ṣeun bàbá mi. alàgbà wálé. Ẹ káàbọ̀ sórí ètò. Níbo lẹ ti ń pè? Ta ló ń bá wa sọ̀rọ̀? Ètò lábẹ́ ètò rédì. Kò ní bàjẹ́. Àti Canada mo ti ń gbé mo ti sá kúrò lábúlé ńlá mo ti bọ́ bí o. Ó ga bó ní gbogbo Canada lọ́hùn-ún. Àlà funfun gbò ní o yàtọ̀ fún òtútù wa tó ra ń fẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó ga kọ́lọ̀ ń ṣàánú wa náà ni. Yanni Adásètò náà ni àwọn òyìnbó wọn ti sọ̀rọ̀ wọ́n ti parí ọ̀rọ̀ wọn ní respect begets respect. Bẹ́ẹ̀ ni bàbá mi. Gbogbo tá a bá ń ṣe ní ayé a gbọ́dọ̀ máa fọ̀wọ̀ fúnra wa èèyàn gan náà Bẹ́ẹ̀ ṣe ni. gbọ́dọ̀ tún fún rẹ̀ ní ọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Torí bí bàbá ṣe gbé bẹ́ẹ̀ náà ni àwọn ará yìí ṣe máa bá gbé. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Sọ tábà ti fira wa sípò ọ̀wọ̀ èèyàn dẹ̀ mọ̀ wọn ara á rí i pé bí ọ̀rọ̀ bíbélì gan ni wọ́n ní Ọlọ́run kọjú ìjà sí agbéraga bọ̀ ó fi ọlá fún Bẹ́ẹ̀ ni ìrẹ̀lẹ̀ ọkàn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Onírẹ̀lẹ̀ ọkàn. Báyìí náà la máa ṣe káwọn èèyàn yòókù náà tún lè sórí ètò. Bẹ́ẹ̀ ni. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn tó ń gbọ́ yín? Orúkọ mi méjì yí orúkọ padà náà Isaac Adégbèrú náà Adégbèrú. ló ń jẹ́ tí gbogbo ọmọ sí Dúdú Heritage. Kò ní bàjẹ́ bàbá. Ẹ ṣé adúpẹ́. All right. Ó dàbọ̀. Ìmọ̀ ìró bí o. Ìmọ̀ ìsá bí o. Èmi yíyan o bàbá ò ṣe. Èmi yíyan o. Ó ṣe. Èmi yíyan o. Ó ṣe. Èmi yíyan o. Ó ṣe bàbá mi lé o. Èmi yíyan o. Èmi yíyan o. Tó ẹnìkan sáré tẹ̀mí wọlé. Lórí ètò yìí náà ni wọ́n fi àtẹ̀ránṣẹ́ kan sí mi. Wọ́n ní kí a kọ́ bí wọ́n ṣe ń dúpẹ́. Èyí táwọn eléèbó pè ní appreciation. Wọ́n ní bẹ́ẹ̀ bá mọ bí wọ́n ṣe ń dúpẹ́. Èyí náà wà lára fífi rẹni sípò. Ẹ ṣé mo dúpẹ́. Abdulaziz bin Abdulaziz ẹ káàbọ̀ Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Tó kó tó di pé máa fèyí ṣe lọ́nà torí pé ọjọ́ rebi àná òórùn rebi àtiwọ̀. Gbogbo yín tẹ́ bá wa dá sétò pátápátá náà la kí wípé ẹ ṣé àdúpẹ́. Wọ́n ní kí n sáré gba ìpè kan bí méjì kó tó di wípé mo lọ lórí ètò yìí. Ó dà ẹ sáré pé wọlé ẹni tó bá fẹ́ sáré bá wa sọ nǹkan kan. Ọ̀nà wo ni ènìyàn lè gbà láti fi rẹ sípò ọ̀wọ̀? Fún ìṣẹ́jú belenja tí màá lò lórí ètò ìkíni tó máa dágbére. Ẹ má gbàgbé láti share sí wọ́ọ̀lù yín kẹ́ jẹ́ kí àwọn tí wọ́n ní àǹfààní láti rí wa wò báyìí káwọn náà lè rí wò nígbà tó bá yá kán lè darapọ̀ mọ́ wa náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Adérónkẹ́ Zùlé àti share sórí wọ́ọ̀lù yín kẹ́ lè rí wò torí pé ó pẹ́ díẹ̀ kẹ́ tó dé. Àmọ́ ẹni tó bóre ọ̀fẹ́ náà bá nǹkan ní ṣọ́ọ̀ṣì. Àlejò tó bómi ìṣọwọ́ náà bóúnjẹ náà. Abdulaziz bin Abdulaziz share sórí wọ́ọ̀lù jẹ́ káwọn èèyàn máa wò níbikíbi tẹ́ bá wà lọ́hùn. Ẹkún ti tán, ó ṣe ti tán, ẹkún ti tán, bẹ́ẹ̀ ló ó ṣe ti tán, ọmọdé oṣù ìjọ ló kù mí kú, ayọ̀ ló kù.
tó agbé ṣetán agbérelé àlùkò ṣetán àlùkórelé ìkóṣùn lékelèké mi ṣetán báyìí náà mò ń relé ìkẹfun náà ní ọdún rebi àná òórùn rebi àti wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi ní yàrá àgọ́dọ̀ lọ́hùn wípé ilé tó lọ àmọ́ kí n tó mọ ọlọ́jọ́ ń fi ilé ìdágbére náà. oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe lórí ètò yìí ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ náà ẹ̀kú àrò ẹ̀kú ìrọ̀jú ẹ ṣeun ẹ̀kú ìfẹ́ náà ni ẹ̀yin tó yẹ ká ẹ ti sùn tẹ́ ẹ sùn torí ètò ìròyìn ni mo kí àwọn tèmi láti Australia mo rí yín ẹ dúró déédéé. ilé mi ń pè mí ọmọ lójú Olódùmarè mò ń lọ ẹ pàdé mi lọ́jọ́ mẹ́jọ náà dédé àkókò tá a bẹ̀rẹ̀. Bàbá ti délé tẹ́gbà mi kí màmá mi. Bàbá ti délé tẹ́gbà mi kí bàbá. tó kó tó dijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba mi ìdùn. Ọmọ lọ́hùn tó wà ní òye. èmi ni ó máa wá ẹ̀yìn làwọn máa bá a ní fi ń ṣàwátì wọn ò ní fi mí ṣàwátì tọmọtọmọ tilétilé tọkọtaya gbogbo ẹ̀yin pátápátá Ọlọ́run bá mi ìdùn ọgbọ́n mi dáàbò yóò bùkún fún yín yóò sì pèsè fún yín ìlú le kò ní kàn yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ẹ ní rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀ náà Wahab Adébọ̀wálé Jẹ̀lílì ẹ káàbọ̀ sórí ètò àmúpẹ́ díẹ̀ kẹ́ tó wọlé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn náà ẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yín kẹ́ lè rí wò àti fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ wo ètò yìí náà Wahab Adébọ̀wálé Jẹ̀lílì ẹ káàbọ̀ mo ń bẹ̀ yìí ṣèlọ́nà mo ń dájú lórí ètò wípé àwọn lójú Olódùmarè ó dàbọ̀ ó tún dọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run.